Ẹ̀yin tèmi ẹ̀yin tèmi ẹ kú dédé ìwòyí, ẹ kú àsìkò yìí. Ṣé dáadáa lẹ wà? Ṣàlàáfíà lẹ wà? Ẹ̀yin tèmi, arábìnrin tí ẹ̀ ń wò nínú fídíò yìí ó ní gbogbo wa mọ̀ sí ìyá ìbejì Fúnkẹ́ Akíndélé. Ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá gbàgbé, láìpẹ́ yìí la sọ wípé Fúnkẹ́ Akíndélé jáde tó wá sọ̀rọ̀ sí Lizzy Anjorin tó ní wípé kí Lizzy Anjorin fi òun sílẹ̀ kó jẹ́ kí òun ṣe nǹkan tí ó bá wù òun. Nígbà tí Lizzy Anjorin sọ wípé báwo ni Fúnkẹ́ Akíndélé tí ó ṣe máa bá Ìyábọ̀ Òjó pẹ̀lú Fọlá Tinúbú èyí tó jẹ́ ìyáálé Lizzy Anjorin ṣe, pé ṣèbí ó mọ̀ wípé nígbà tí wàhálà dé tí ìjà dé nínú ìgbéyàwó Fúnkẹ́ Akíndélé, ṣèbó mọ̀ wípé òun ò bá ọkọ rẹ̀ ti tẹ́lẹ̀ ṣe, òun ò bá dẹ́rẹ̀kẹ́, òun ò bá dòwò pọ̀, òun ò sì bá ṣeré kankan. Ṣùgbọ́n kí ni ìdí tí Fúnkẹ́ Akíndélé tí ó ṣe ń bá Ìyábọ̀ Òjó èyí tó jẹ́ ọ̀tá òun àti Fọlá Tinúbú, kí ni ìdí tí Fúnkẹ́ Akíndélé ṣe ń bá wọn ṣe papọ̀? Kí ni ìdí tí Fúnkẹ́ Akíndélé ṣe ń bá wọn jókòó pọ̀? Ẹ̀yin èèyàn, mẹ́wàá ń ṣẹlẹ̀ ò, bẹ̀bẹ̀ ń ṣẹlẹ̀. Ṣèbí tí ẹ bá gbàgbé, Fúnkẹ́ Akíndélé náà jáde tó wá sọ̀rọ̀ tó ní ẹni tó bá wù òun lòún lè bá rìn, ẹni tí ó bá wù òun lòún lè bá jókòó pọ̀. Ṣùgbọ́n ní báyìí ò, Fúnkẹ́ Akíndélé tó ti jáde láti wá sọ̀rọ̀ fún ìgbà kejì. Ó ní wípé kí ẹnikẹ́ni má ṣe copy lifestyle òun mọ́, pé kí oníkálùkù kí ó face life titi ẹ̀, pé wọ́n kàn rí ní o wípé gbogbo nǹkan tí wọ́n rí lórí Instagram òun ló ń entice àwọn èèyàn, ṣùgbọ́n wọn ò mọ nǹkan tí òun pass through ní ẹ̀yìn kámẹ́rà, wọn ò mọ failure èyí tó wà ń bẹ̀ kó tó di pé òun débi tí òun dé yìí. Ẹ̀yin èèyàn, ta ni ẹ rò wípé Fúnkẹ́ Akíndélé ń bá sọ̀rọ̀? Ta ni ẹ rò wípé ó ń darí ọ̀rọ̀ rẹ̀ sí nínú ọ̀rọ̀ tí ó sọ yìí? Nítorí ní ọjọ́ Monday òní Fúnkẹ́ Akíndélé jáde tí ó wá sọ̀rọ̀ yìí tó ní wípé kò ní kálukú kó kọjú síṣẹ́ tó bá pé o, kó kọjú síṣẹ́ tó bá ń sanwó fún un, wípé kọ́ má ṣe kọ́pì òun mọ́, kọ́ má ṣe wo nǹkan tí òun ṣe, kọ́ má fi ṣe tiwọn. Ó ní kó ní kálukú kó kọjú mọ́ titi rẹ̀ o, pé kán fi òun sílẹ̀. Ẹ̀yin èèyàn, tí ẹ bá gbàgbé, ṣẹ mọ̀ wípé àwọn fáǹsì Fúnkẹ́ Akíndélé pẹ̀lú fáǹsì Tóyìn Abraham wọ́n ti ń bára wọn fa wàhálà láti bí ọjọ́ tó ṣe díẹ̀ wá, tó ń sọ wípé Tóyìn Abraham ó ń copy lifestyle Fúnkẹ́ Akíndélé ni o. Ṣùgbọ́n ní báyìí ẹ̀yin èèyàn wa, tí Fúnkẹ́ Akíndélé fúnra rẹ̀ ti jáde láti wá sọ̀rọ̀ wípé kí ẹnikẹ́ni má ṣe copy òun, kó má ṣe wo nǹkan tí òun ṣe, pé kí wọ́n kọjú sí nǹkan tí ó bá pé wọn àti nǹkan tí ó bá ń sanwó fún wọn. Ẹ̀yin èèyàn, ta ni ẹ rò wípé Fúnkẹ́ Akíndélé ń bá sọ̀rọ̀, àbí ta ni ẹ rò wípé ó ń darí ọ̀rọ̀ rẹ̀ sí? Tẹ́ ẹ bá dẹ̀ tún wá gbàgbé, ǹjẹ́ mọ̀ pé láìpẹ́ yìí Ìyábọ̀ Òjó náà ṣe sinimá kan síta èyí tí gbogbo wa mọ̀ sí Làbákẹ́ Olódodo. Ẹ̀yin èèyàn wa, ta lẹ rò pé Fúnkẹ́ Akíndélé ń bá sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí ó sọ ní àìpẹ́ yìí? Ǹjẹ́ rò wípé Ìyábọ̀ Òjó ló ń bá sọ̀rọ̀ ni, tàbí Fúnkẹ́ Akíndélé, tàbí ẹ rò pé ó kàn sọ tirẹ̀ jáde, àbí ẹ rò pé ó kàn advice àwọn èèyàn? Ẹ̀yin èèyàn, ta lẹ rò pé Fúnkẹ́ Akíndélé ń bá sọ̀rọ̀? Ẹ̀yin èèyàn wa, ẹni tẹ́ bá rò pé ó ń darí ọ̀rọ̀ rẹ̀ sí, tàbí tẹ́ bá rò pé Tóyìn Abraham ni Fúnkẹ́ Akíndélé ń bá sọ̀rọ̀, àbí Ìyábọ̀ Òjó? Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè fomi jomi toro ọ̀rọ̀ lórí ẹ̀, kí a lè jọ dẹ́rẹ̀kẹ́ lórí nǹkan tí ẹ rò wípé ó ń ṣẹlẹ̀ gangan, àbí ìdí tí ẹ rò wípé Fúnkẹ́ Akíndélé fi jáde tó fi wá sọ ọ̀rọ̀ tí ó sọ yìí. Ẹ̀yin èèyàn, oríṣiríṣi nǹkan mà ló ń ṣẹlẹ̀ o, mẹ́wàá ń ṣẹlẹ̀ o, ẹ̀yin èèyàn wa, bẹ̀bẹ̀ ń ṣẹlẹ̀. Tó ẹ̀yin èèyàn wa, ẹ pàdé wa ní comment section kí a lè sọ̀rọ̀ lórí nǹkan tí ẹ bá lérò. Ó dìgbà o.